Salaam alaikum ẹ̀yin tèmi, ṣàlàáfíà lẹ wà. Ọ̀rọ̀ tí mo fẹ́ kẹ́ listen sí ó gba ìrònú. Nítorí ẹ̀ ló jẹ́ kí n fọwọ́ lẹ́rán. Mo ní kí n ṣe voice níṣẹ́ tí màá fi ṣe fídíò. Lẹ́yìn voice mi, ẹ máa listen sí voice note kan. Then tẹ bá fẹ́ wo fídíò yẹn, ẹ lọ wo lórí page mi ní Telegram. Ẹ type on point by two. Yes, ẹ subscribe sí mi. Ẹ máa rí fídíò yẹn wò. Ibi tí arábìnrin tó ti ń fún ajá lọ́mú, òun ló bí ajá yìí o. According to source, wọ́n ní òyìnbó tó ń bá ṣiṣẹ́ ló fọ̀ sí ẹ̀ tó fi ń bájá sùn. Ó dẹ̀ bájá sùn, ó dẹ̀ lóyún, ó dẹ̀ bí ajá. Ó bí ajá, ó dẹ̀ ń fún ajá ló ní ọmú. Ẹ̀yin tèmi, to be sincere with you, seconds of the video ó ní mo wò, mi ò lè wò tán. In fact, bí màá ṣe pass sí Telegram, mi ní ṣì kí n wò. But mo fẹ́ kẹ́ ẹ mọ̀ bí àwọn èèyàn ṣe burú lábẹ́ ọ̀run. Bí èèyàn ṣe burú lábẹ́ ọ̀run. Although wọn ò show face arábìnrin náà, but ó bí ajá. Wọ́n sì sọ pé òyìnbó yìí ó ní àfìgbà tó bá fún ọmọbìnrin yìí fẹ́ sá lọ, but ó ní kò gbọdọ̀ sá lọ. Túláàsì ni kó fún ajá yẹn lọ́mú. Nítorí pé ṣe bó mọ̀ pé ọkùnrin ni. Ọkùnrin lajá tó bá sùn. Bó lóní kóun ti fún rí ọmú fún. Mẹ́wàá ń ṣẹlẹ̀ lábẹ́ ọ̀run. Mẹ́wàá ń ṣẹlẹ̀ lábẹ́ ọ̀run. Ta ló fẹ́ help obìnrin yìí báyìí? Ta ló fẹ́ help obìnrin yìí báyìí? Èèyàn tí wọ́n jọ ń ṣiṣẹ́, òun ló secretly ló ya fọ́tò arábìnrin yìí tó ń send ẹ̀ káàkiri. Ó lágbára o. Ó lágbára o. So bí ọ̀rọ̀ yẹn ṣe ṣẹlẹ̀, mo fẹ́ kẹ́ ẹ gbọ́ lẹ́yìn fídíò yìí pẹ̀lú audio voice. Ẹ máa gbọ́. Thank you. tó mo balẹ̀ kẹ̀ ságbolé ẹ tún gbọ́ wíníwíní ẹ sì tún wo talẹ̀ tòní tìrọ̀lẹ́ tòní tọ̀sán tòní dàárọ̀ tòní ẹ fojú yín ẹ fèrè. Kí lẹ fẹ́ bá wa wò, kí lẹ fẹ́ bá wa dá sí lọ́sàn tòní lójúmọ́ tòní. Ẹ wo fídíò yìí, ẹ wò ó kẹ́ tún wò dáadáa. Ẹ wò ó sẹ́ẹ̀ kẹ́ tún wò. Kí lẹ bá ń bẹ̀, kí lẹ rí ń bẹ̀. Ẹ rí pé àfojú arábìnrin yìí fi hàn. Arábìnrin yìí ilé-iṣẹ́ kan lọ́dọ̀ èyìnbó kan ní gbé ń ṣiṣẹ́. Arábìnrin yìí wọ́n máa ń fún ní owó oṣù níbẹ̀. Wọ́n máa ń ṣiṣẹ́ fún wọn níbẹ̀. Wọ́n sì ní gàdíẹ̀ ńbẹ̀. Tí fídíò yìí fi ń tẹ àwa lọ́wọ́ dédé wákàtí bí ta ṣe bá yín sọ̀rọ̀ yìí, gàdíẹ̀ yìí òun ló fi ránṣẹ́ sí wa. Lọ́nà wo? Ẹ rí i pé àwọn ọmọ ajá lárábìnrin yìí ń fún lọ́mú. Arábìnrin yìí ó ti ná gbàrà, ó ti ná gbòòrò, àwọn ọkùnrin ti fi tàfàlà. Àwọn ọkùnrin ti jẹ́ wọ́n ti gbowó ọwọ́ rẹ̀. Arábìnrin yìí ó ní tó ibi tóun dé yìí, ayé ọkùnrin kan ò tún sí, ìgbésí ayé ọkùnrin kan ò tún sí nínú ọ̀rọ̀ tòun mọ́. Ó kúkú wá ń ṣiṣẹ́ lọ́dọ̀ bàbá òyìnbó yìí. Òyìnbó yìí ìmọ̀ wá ń fún ní owó tòótọ́, owó gọbọrí. Ìmọ̀ ń gbé ajá bẹ̀jẹ̀, ajá láńlá yẹn, akọ. Ìmọ̀ ń gbé jáde fún arábìnrin yìí, ìmọ̀ ń bá arábìnrin yìí sùn. Wọ́n ní wọ́n sọkọ́ o, gan ni afẹ́jú ni. Ajá yìí máa ń bá arábìnrin yìí sùn títí arábìnrin yìí lóyún. Arábìnrin yìí lóyún, ó bímọ, ó bí ọmọ ajá. Àwọn ọmọ ajá kẹ́jẹ́ lárábìnrin yìí bí. Arábìnrin yìí bá sọ pé tó òun ò mọ̀ lọ, òun ò ṣiṣẹ́ mọ́. Bàbá yìí ní láyé, èyìnbó yìí ní kò lè lọ o. Kò lè lọ. Ṣé o mọ̀ pé ajá tó fún lóyún yìí akọni? Ó gbọ́dọ̀ dúró tí àwọn ọmọ ajá yìí títí ló fi fún wọn lọ́mú títí àwọn ọmọ ajá yìí ó fi dàgbà. Anyhow, owó àpèkánukò. Àní owó jẹ́ ní ẹ lọ́wọ́, má jẹ́ ní ẹ lọ́rùn, kí rí ẹni kí fi mú nǹkan ṣe rere láyé. Ẹ̀yin jàmáà lágbolé ìjọ akọ́mọlẹ́sìn nínú Islam. Táwọn ò bá rí àhesọ, tá
táwọn ò bá sì gbọ́ ká ṣèwádìí dáadáa àní gbé wá. Bẹ́ẹ̀ ni ẹ bá wa wò ó kí ẹ bá wa dá sí i. Ẹ̀yin pé àfojú arábìnrin yìí hàn, Guardian yìí òun ló gba fídíò yìí ló jù ránṣẹ́ sí mi pé kí wo nǹkan tí ibi tóun gbé ń ṣiṣẹ́, kí wo àrà tí wọ́n ń dá. Ẹ dákun, ìjẹ́wúfẹ́ obìnrin báyìí ṣé ẹ̀mí ẹ̀ tó lè gùn bí? Àníwúfẹ́ obìnrin báyìí ó tó lè pẹ́lẹ́ ayé? Ẹ bá wa dá sí i. Abásì obìnrin yìí lọ́nà akọni òfẹ́ sí ń pe afẹ́fẹ́. Ó ṣeré sí i. Tàbá obìnrin yìí lọ́nà tàbá pàdé ẹ̀ ẹni obìnrin tán síbẹ̀. Ẹ wo bí ti ń fún ajá, bí ti ń fún lọ́mú, òun ló bí wọn o. Èyìnbó yìí kì í ṣe ń pé lédò tó lọ bí wọn sí o. Èyìnbó yìí gba dókítà fún nígbà tó ti wà nínú oyún. Èyìnbó yìí gba dókítà fún ní tọ́jú rẹ̀ títí láti inú oyún náà títí ó fi dẹni tó bímọ. Èyìnbó yìí ló ṣe o. Ẹ̀yin jàmáà lágboolé ìjọ akọ́mọlẹ́sìn nínú Islam, ẹ bá wa dá sí. Ẹ darapọ̀ mọ́ wa lénìí ní iléeṣẹ́ Akérèkọ́rò Skin Ultimate. Àwa làgbà, àwa ní bàbá, àǹfààní ńlá wà.